bayọ̀ jẹ́ lórí ìkànnì yìí o, Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìmọ̀ Sẹ́lẹ̀kẹ̀, ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o, Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run, àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó. Ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o, bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá, tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro, àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa. Gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o, Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. ètò yẹn tún lè yí ohun ìgbẹ́jọ́. ẹ̀yin tiwa bó o ní o, bó o lọ́dọ̀ yín. Orúkọ mi ni Babátúndé Usman aka Òkèlè. Ẹ̀yin àgbà náà lẹ́bọ̀ wọ́n ní pé agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni. Fún gbogbo àwa àǹfààní tá a wá ń wá ọgbọ́n àti òye tí ọ̀rọ̀ ẹyọ kan àbí méjì tó fẹ́ rú wa lójú, táwa wò pé ta ló lè bá wa dá sí ọ̀rọ̀ yìí, ẹ̀yin ẹ lọ sí YouTube bàbá wa Ṣòkòtì TV, eléyìí tá a pe ètò ẹ̀ ní ìgbẹ́jọ́. Kò sí ẹjọ́ tẹ́ gbé débẹ̀, tẹ́ bá ti rò lọ́hùn gbogbo ẹ̀ ni wọ́n máa bá yín dá àti bó ṣe yẹ. Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ tí wọ́n ti dá níbẹ̀, ìyẹn ń ṣẹlẹ̀ tó ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní YouTube Ṣòkòtì TV. Ìgbẹ́jọ́ la pe àkọlé lè showing now. Ìwọ náà lọ́bẹ̀ subscribe like gbogbo nǹkan tó bá rú ẹ lójú wàá béèrè bẹ́ẹ̀ ó lè díẹ̀ mú wọn ọ̀rọ̀ ẹ wọn á bẹ yanjú ẹ. Ìgbẹ́jọ́ la pe lè ní Ṣòkòtì TV, ibẹ̀ ló ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ showing now. Islam is not a religion, it is a political movement. Egypt was a Christian country and it was conquered by Islam. Yemen was Christian and Islam conquered it. Morocco was Christian and Islam conquered it. Iraq was Christian and Islam conquered it. For 1400 years, Islam has been conquering countries, and the next big dog on the list is America. If the American church does not wake up, not in fear, but wake up to preach the truth of the Bible, you will lose this country. The devil wants America, but we want Jesus to reign here. If you want Jesus, you... Ọlọ́run o, ẹ dákun, ẹ gbọ́ bí wọ́n ṣe ń wọ̀nù Amẹ́ríkà kí Islam má bàa kọ́ńkà wọn. Ṣé gbọ́ pé ẹni yìí ti sọ fún wa pé Islam is not a religion, it's a political movement. Àwọn wèrè kan lè fẹ́ kú nítorí tí mo sọ yẹn sìn, tí ọpọlọ wọn ti dọ́ta, tọpọlọ wọn ti dàrú, tí ẹ̀sìn ti balẹ̀ ayé wọn jẹ́. Ní ìdílé ẹnì kọ̀ọ̀kan wa ni Mùsùlùmí wà, ìdílé ẹnì kọ̀ọ̀kan wa ni Mùsùlùmí wà, ni Kìrìsìtẹ́nì wà, ni àwọn alásà àbáláyé náà wà. Ṣùgbọ́n gbogbo bíkíbi tí wọ́n ti kọ́ńkà sẹ́yìn, àwọn náà ní àṣà àti ẹ̀sìn wọn, wọ́n ní àṣà àti ìṣe wọn. Mo dẹ̀ ti sọ fún yín láìmọye times without number pé gbogbo olù tó bá fẹ́ sórí burúkú tí ò ní sí láyé mọ́, tí ò ní jẹ́lù mọ́, nǹkan méjì náà máa ń tẹ́ target. Wọ́n á gba àṣà rẹ̀, wọ́n á dẹ̀ gba ìran rẹ̀ lọ́wọ́ ẹ̀, ọ̀tán. Wọ́n bá ti gba àṣà àti ìṣe rẹ̀, ó ti tán. Kò sí nǹkan kan tó lè dá ṣe mọ́ nílé ayé. Tí wọ́n bá wá ń wọ̀nù Amẹ́ríkà lórí kí àwọn Islam ọmọ kọ̀ǹkà ẹ̀, ẹ dákun tá a là wá. Tá a là wá ẹ jọ̀ọ́ o. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni mo máa ń listen sí preaching àwọn àfáà. Ẹ̀rù Ọlọ́run dẹ̀ máa ń bà mí. Tá a bá wà ní gathering àwọn àfáà, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo máa ń finú rò. Tó jẹ́ pé tẹ́ ẹ bá sọ fẹ́lòmíì, àwọn pàápàá jùlọ àwọn tí ò lọ́pọlọ tẹ́sìn ti fọ́ ìfun wọn tó ti gbé mu fún wọn yẹn,
okay tí a bá wà ní ojú abọ́yá wọ́n ń ṣe wáàsí tàbí níbì kan wọ́n ń ṣe kankan wọ́n máa wá ka èdè Lárúbáwá gbogbo ọ wà sóbà ẹ dákun ṣé èdè Lárúbáwá là ń tẹríba fún àbí Ọlọ́run tọ́ba ti kankan Allahu Akbar Allahu Akbar ẹ dákun kí ni mí ni ẹ dákun kí ni mí ni so many things lẹ máa fi yé wa tí ò ní mí ni because ńgbà tẹ́ bá ń ké wa àmọ́ wò yín lẹ́nu ẹ̀ ń sọ èdè Arab èmi fúnra mi tí mo dúró yìí mo lè fi èdè Haúsá preach a lè sọ òyìnbó díẹ̀ láti preach a lè sọ pidgin láti preach kí ni ìyàtọ̀ tó ń bẹ láàrin mo fi èdè Yorùbá preach mo fi èdè Ìgbò preach mo fi èdè Haúsá preach àti a fi èdè Lárúbáwá preach ẹlòmíì ó kù sínú ìyà ni wàláì ẹlòmíì ó kù sínú ìyà ni torí pé kò ní yé wọn kò padà ní yé wọn ẹni tí ó yé yóò yé ẹni tí ò ní yé kò ní yé wọn ẹ wà tí yọdún tá a ti ń pariwo yìí náà ẹ dákun torí Ọlọ́run ẹ wo iye àtọdún tí a ti ń pariwo lórí wọ́n fẹ̀sìn kó wa lẹ́rú wọ́n fẹ̀sìn kó wa lẹ́rú wọ́n fẹ̀sìn kó wa lórú gbogbo yín náà lẹ́dẹ̀ mọ̀ wípé gbogbo ibi tí wọ́n ti fi ẹ̀sìn kó wọn lẹ́rú yẹn gbogbo yín lẹ́mọ̀ pé gbogbo ibi tí wọ́n ti fi ẹ̀sìn kó wọn lẹ́rú yẹn pátá gbogbo ibi tí wọ́n ti fi ẹ̀sìn kó wọn lẹ́rú bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ni wọ́n ń ṣe lọ́wọ́ lọ́dọ̀ wa yìí tí wọ́n á kàn lọ ìlú kan tí wọ́n á pa wọ́n run ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ní Kwara State ẹ̀wọ̀n àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ l'Ondo State káàkiri ẹ̀wọ̀n tó ti ṣẹlẹ̀ l'Ogun State kẹ́lẹ̀ ẹ̀wọ̀n tó ti ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ ń bí ní Òkè Ògùn sẹ́yìn wọ́n á pa gbogbo ìran yẹn tán wọ́n á dẹ̀ jogún ọbẹ̀ ìsáyédà kó jẹ́ pé wọ́n ti rí nǹkan àlùmọ́ọ́nì kan ń bẹ̀rẹ̀ yẹn wọ́n dẹ̀ mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ ní nǹkan àlùmọ́ọ́nì yẹn ò ní lajú yín lẹ́bàá káwọn máa wà tí wọ́n rẹ́dí àti pa gbogbo yín dànù tàbí ńgbà tí wọ́n bá ti pa bíi 90% nínú yín sáwọn 10% yòókù wà dúró wọ́n wá jogún ọbẹ̀ bí wọ́n ṣe gbogbo ibi tí máa yìí ń kà yìí bí wọ́n ṣe jogún ọbẹ̀ mọ́ wọn lọ́wọ́ nìyẹn gbogbo ibi tó ń kà yìí pátá bí wọ́n ṣe jogún ọbẹ̀ mọ́ wọn lọ́wọ́ nìyẹn bó ṣe di Islamic State nìyẹn orí rẹ̀ ni wọ́n ti bá dé bí how many percent sọ pé wọ́n ti bá dé bí 70% àti achieve èèmù wọn lórí àwọn ọmọ Yorùbá àánú wa wá ṣe mí àánú àwọn ọmọ Yorùbá ṣe mí torí gbogbo ohun tá à ń sọ yìí tí ẹ fọkàn sí rárá kò ní mínì jẹ́ kó ní mínì rárá sí yín àwa dẹ̀ ń pariwo mo sọ fún yín pé tí n bá fi ẹnu mi gé obì fún yín ẹ má jẹ́ ẹnu mi dọ̀tí o ọ̀rọ̀ tí n bá ń fẹnu mi sọ ẹ jẹ́ a gbọ́ o ṣé ẹ rí security ilẹ̀ Yorùbá kì í ṣe lọ́wọ́ ẹyọ ẹnìkan lọ́wọ́ kì í ṣe lọ́wọ́ gọ́fìmẹ̀ntì nìkan o tí àwa gangan ò bá assist government a ní achieve anything a need láti achieve government orílẹ̀-èdè yìí láti achieve aim wa lórí àwọn criminal wọ̀nyí wallahi a need wọn níwọ̀n bá àgbà tí àti ìlànfààní ká pín bá a ṣe fẹ́ pín yẹn a ní èmi ò tún sọ pé ká pín tán pátápátá pípín tèmi ń sọ ni pé ókè o ẹ regionalize Nàìjíríà kí àwọn Yíbò fọwọ́ mọ́lẹ̀ Yíbò Yorùbá fọwọ́ mọ́lẹ̀ Yorùbá káwọn Haúsá fọwọ́ mọ́lẹ̀ Haúsá kálukú ọmọ bí ó ṣe fèsì common enemy a mọ̀ pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó ń ṣiṣẹ́ lọ́wọ́ lórí yẹn torí pé ọ̀rọ̀ Kano State Police nísìn ó ti débì kan bóyá wà lára reason tí
Aṣíwájú fi yan ẹni tán yàn sí new IG nsìn bóyá wà lára reason yẹn. So ẹ̀yin èèyàn mi, ẹ̀rù máa ń bà mí tá a bá ń sọ̀rọ̀ táwọn èèyàn rò pé ajá ní ń gbó. Ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Yorùbá. Ṣé báwa ṣe máa bá lọ náà rèé tí wọ́n máa pa wá ń pa àyà? Kí ló dé tí àwọn Haúsá ọ̀lọ́ máa pa Haúsá wọn? Then àwọn èèyàn tí wọ́n wá ń pa ńlẹ̀ Yorùbá tàbí tí wọ́n ń pa ńlẹ̀ Yíbò yẹn, Fúlàní mélòó lẹ gbọ́ tí ń bẹ ń bẹ? Àwọn Fúlàní tí ń bẹ nílọrin mélòó ni ẹ ti lọ pa wọ́n? Kí ló tàn lọ nù lọrin tí Fúlàní wà tó fi wá jẹ́ wípé ibi tí wọ́n ti lọ bẹ̀rẹ̀ nìyẹn láàrin àwọn Yorùbá? Èmi ń sọ fún yín Ọlọ́run bá jẹ́ ẹ gbọ́. Ṣé mọ̀ pé gómìnà ìpínlẹ̀ Kwara ọmọ Fúlàní hánrán ni? Ọmọ Fúlàní hánrán ni. Ẹ mọ ọ̀tẹ̀ tí wọ́n ń dì mọ́ gbogbo àwọn tó jẹ́ ọmọ kóòtù òjìrè ní Kwara State. Ẹ mọ ọ̀tẹ̀ tí wọ́n ń dì mọ́ wọn náà. Ẹ mọ iye àwọn ọba tí wọ́n àwọn ìlú kan tí wọ́n lọ síwájú Ìlọrin wáyé ní Kwara State yẹn. Ẹ lọ wo bá ṣe ń mú wọn. Tí ọba kan bá jẹ ní ìlú kan, wọn ó fi ajẹ́lẹ̀ dúró tì lọ́rùn, ajẹ́lẹ̀ àwọn Fúlàní, òun ni ó máa pàṣẹ. Ṣàṣà ní Kwara State, ṣàṣà ní irú tí mò ń sọ yẹn, ṣàṣà níbi tí ò sí ní Kwara State. Ó dẹ̀ jẹ́ tó yà mí lẹ́nu pé ṣé bá ṣe máa bá lọ leléyìí, ṣé bá ṣe máa bá lọ ṣé bẹ́ẹ̀ leléyìí. Mo rí write-up kan lórí báwọn mùsùlùmí ṣe ń wọlé sí wa lára. Wọ́n á fá ọpọlọ tiwa kúrò, wọ́n á kó ọpọlọ tiwọn sí. Gbogbo nǹkan láyé lẹbọ. Gbogbo ń tọ́mọ Yorùbá bá ti ṣe ẹbọ ni. Níwọ̀n àgbà tán bá rẹ̀ tí ráwọn ọmọ ìyá wọn tí wọ́n ọmọ ìyá wa tán sọ̀pọ́ọ̀tì wọn, ṣe mọ̀ pé wọ́n ti ń kọ́ńkà lọ nìyẹn. Ní tí ò fi yẹ ká máa fojú rere wo ọmọ mùsùlùmí nílẹ̀ Yorùbá tàbí ọmọ kìrìsìtẹ́nì nílẹ̀ Yorùbá tí ó bá ní hatred fún ẹ̀sìn àtàṣà tiwa. Kò yẹ ká fojú rere wo wọn. Kò yẹ ká bẹ lọ́hùn re fún wọn. Kò yẹ kí wọ́n múre kúrò nílẹ̀ Yorùbá. Gbogbo òwò tó bá ti jẹ́ wípé bí ìran Yorùbá ó ṣàṣì sórí burúkú sá ńlọ jẹ́ lógún. Bí wọ́n ṣàṣì kọ́ńkà àrán Yorùbá sá, gbogbo nǹkan táwọn bá wá ṣe, ẹ mọ̀ wá pẹ̀lẹ́ bọ, ẹ mọ̀ criticize. Kò sí nǹkan kan tó ọmọ Yorùbá ṣe tẹ́ ní criticize. Ẹ dákun, kí làwọn Lárúbáwá ti gbèsè rí? Ṣé mọ́tò ni wọ́n ṣe ní o? Àbí train? Àbí plane? Àbí phone? Gbogbo nǹkan tí ó mú ayé dẹrùn lénìí, ẹ dákun ẹ dárúkọ ẹyọkan, just one, tó jẹ́ àwọn Lárúbáwá náà ń ṣe. Then ẹ wá dárúkọ ìlú kan nínú gbogbo ìlú tí ó jẹ́ ìlú àwọn Lárúbáwá. Ẹ dárúkọ ìlú ẹyọkan tí kìí ṣe pé wọ́n ń jagun bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ dárúkọ ẹyọkan tó safe. Bọ́n jara wọn lógun, wọ́n máa ja ẹ̀yin àjòjì tẹ́ wà ń bẹ̀ lógun. Tá a bá wá wí, àwọn ọmọ Yorùbá kan ó tó máa lanu pé àwọn ń wá sẹ̀ríà. Sẹ̀ríà tọ́lọ́run ó fi bayọ̀ wọn jẹ́. Wọ́n ń wá sẹ̀ríà nílẹ̀ Yorùbá. Ẹ ṣe lọ introduce Ògún tàbí Ṣàngó bíbọ tàbí Ọ̀ṣun bíbọ sí wọn nílẹ̀ Arab. Bóyá wọ́n lè tẹ́wọ́ gbà yẹn lọ́wọ́ wa. Wàláhì tán bá tẹ́wọ́ gbà lọ́wọ́ wa, kò sí tó burú nù káwa náà tẹ́wọ́ gba ẹ̀sìn tí wọ́n tán mú wá. Tẹ́ bá lè lọ máa bọ Ògún ní Saudi, kẹ́ lọ máa bọ Ògún tàbí nírú Mẹ́kà yẹn, tẹ́ bá lọ Mẹ́kà kẹ́yìn náà máa bọ Ọ̀ṣun níbẹ̀, kẹ́ máa bọ Yemọja níbẹ̀. Tán bá lè faramọ́, kò sí rísì táwa náà fi ní faramọ́ tiwọn. Ṣùgbọ́n bá faramọ́ tiwọn náà, ní fi ti yín kọ̀ndẹ́mù tẹnìkan tí ì bá sórí èèyàn burú, èèyàn ṣe máa ní nǹkan tóun ní ló dáa ju ti gbogbo ayé lọ.
olórí burúkú èèyàn ni máa rò bẹ́ẹ̀. Ẹ ti wá kó sí àwọn èèyàn wánú tí wọn ò lọ́pọlọ mọ́ kí àwọn kẹ́nìkan káwọn èèyàn wà kí wọn ó sì dìde kí wọn ó ní kí náà ń porúkọ magistrate court, high court, court of appeal, supreme court, kẹ́nìkan ó ní court àwọn Christian ni. Ẹ dákun ẹ ronú ibi tí irú orí ẹni yẹn ti burú dé, ẹ wo ibi tí orí ẹni yẹn ti dọ́ta dé, ẹ wo bí tí nǹkan ti da ọpọlọ ẹni yẹn rú dé. Láti iye ọdún yìí ọ̀pọ̀lọpọ̀ wa gbọ́njú bá àwọn kóòtù yẹn láyé ni. Bí ọmọ mùsùlùmí bá ṣe ibẹ̀ wọ́n ń gbé lọ, bí kìrìsìtẹ́nì bá ṣe ibẹ̀ wọ́n ń gbé lọ, báwọn alábàáláyé bá ṣe ibẹ̀ wọ́n ń gbé lọ. Ẹnìkan dẹ̀ ń kọ̀ndẹ́mù rẹ̀ mọ́ wa lọ́wọ́ wípé nígbà tí wọ́n ti dá àwọn kóòtù yẹn sílẹ̀, tán ti dá àwọn kóòtù yẹn sílẹ̀ pé àwọn kìrìsìtẹ́nì á dà fún, àwọn sì ń wá kóòtù táwọn báyìí. Kò ní júṣe fún yín pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ ní rí ṣe. Gbogbo threatening àwa kò ní nǹkan kan ṣe o. Wàláhì kò ní. Ọlọ́run ti ṣe tán láti lo àwọn alálẹ̀ láti dojú ìjà kọ yín ni. Otherwise ìrìgbà kankan téèyàn kan ever fèsì mùsùlùmí bí gbogbo everybody ṣe fèsì wọn mọ́. Kò tó wá ṣe àwọn traditionalist wa nìkan náà fèsì wọn àti mùsùlùmí àtàwọn tá a jẹ́ mùsùlùmí ẹgbẹ́ wọn, nítorí pé a mọ̀ pé nǹkan rere kọ́ ni wọ́n fẹ́ introduce, nǹkan tí ó bà ilé ayé jẹ́ wọ́n fẹ́ introduce, nǹkan tí ó bà ilé ayé jẹ́ tí ó fojú. Ok, ẹ̀yin ọmọ Yorùbá ẹ wo, wọ́n wọ inú ilé kan, kéèyàn wọnú ilé kan kó dẹ̀ pa ọmọ méje, kó pàyà kó pa bàbá, ọmọ méje tán bí ní ayé wọn kan pa, kan wá tún pa ìyá, kan pa bàbá. Ṣé mo pàwọn yẹn ti kákùrún nìyẹn, kò sí òpù kankan bí kankan mọ́. Then àjògì ni wá ń ṣe irú yẹn fónílẹ̀. Adẹ̀ ní nǹkan ò tí ì bàjẹ́, adẹ̀ lérò pé kò tí ì burú jù. Ìdí tẹ́ fi rí pé mi ò pariwo jù lórí ọ̀rọ̀ ẹ̀pín wa ni pé èmi mọ̀ pàápín. Ìwọ tó bá mọ̀ o lè mọ̀. Pípín yẹn wá lè jẹ́ regional o, ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà mo mọ̀ pàápín. Adẹ̀ ní fogun pín, àní fìjà pín. Wọn ò dẹ̀ ní gbàjọba lọ́wọ́ aṣáájú Bọ́lá Ahmed Tinubu. Orí Chief Bọ́lá Ahmed Tinubu ní gbogbo kùdìẹ̀kùdìẹ̀ yóò ti pín pẹ̀lú ògo Ọlọ́run. So tá a bá ń bá wọn fà á, tí wọ́n bá ṣe nǹkan tí ò dá kò sí tó ní ká má sọ. Bó tá a bá ń bá wọn fà á, ẹjẹ́ á máa fẹsẹ̀ ẹ̀yìn délé. Torí wọn ò bá wọn rore, wọn ò bá aṣáájú Bọ́lá Ahmed Tinubu rore. Ok, ìgbà táwọn mọ́là wà ń bẹ̀ tí wọ́n ń ṣe olórí orílẹ̀-èdè, ẹ̀mí ló lẹ gbọ́ pé wọ́n attempt coup. Ó ṣe jẹ́ lórí ọmọ Yorùbá ni ṣé rí mi ìmọ̀ báwo ọmọ Yorùbá ò ṣe lè dánú rò kò yé mi. Ó ṣe jẹ́ lórí ọmọ Yorùbá ni coup ti máa bẹ̀rẹ̀. Ọdún wo náà ti ṣe coup Nàìjíríà last? Ọdún wo náà ti ṣe coup last? So ó ṣe wá jẹ́ pé ẹ̀yin tẹ́ ń fi gbogbo ayé yín ṣèjọba, ẹ̀yin born to rule, àsìkò ti yín wọn ò ṣe nǹkan kan, kò sẹ́ni tó fẹ́ dìtẹ̀ gbàjọba. Yorùbá wá débẹ̀ kò tí ì lọ́dún mẹ́ta, ẹ̀ tí wọ́n náà bẹ́ẹ̀ ṣe tọ̀pìdó ẹ̀. Látijọ́ tí gbogbo àwọn èèyàn ti ń ṣe ìjọba, mi ò tí ì ẹ̀fà rírí níbi tí àwọn ọmọ Haúsá ti kóra wọn jọ bíi 50,000 tí wọ́n ń pariwo pé sójà làwọn ń fẹ́. And no arrest was made. No arrest was made. Aṣíwájú Bọ́lá Ahmed kan dá sí wọn lára. Torí ó mọ̀ pé ohun ò ṣeé mú pẹ̀lú ògo Ọlọ́run. Torí wọn èyí mú alágẹmọ lórí ewé. Tán bá ní wọ́n má alágẹmọ lórí ewé, alágẹmọ dewé ìdewé lọ ni. Ẹnìkan ìmárọ̀ gidigba lálẹ́ odò.
tẹ́ bá fẹ́ mú àrògìdìgbà lálẹ́ odò àrògìdìgbà ó dodò yóò máa bódò sàn ni ẹnìkan sì mú ọmọ ọlọ́rọ̀ láàrin ìlú bẹ́ẹ̀ bá ti fẹ́ mú ọmọ ọlọ́rọ̀ láàrin ìlú ọmọ ọlọ́rọ̀ ọ̀dàsọ̀bọ̀ orí yóò dé eégún ni eégún ò sì sílé wọ̀kánà àbábá akọ̀sọ́nà bẹ́ẹ̀ yẹn lẹ́wì fún. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ò ní sí nínú ẹ̀ tẹ́ fi ìbọn gba ẹ̀mí ẹ̀ tàbí tẹ́ lè kó lórí oyè àwa náà ó ṣe ọdún 8 tiwa gbogbo ń tọ́bọ̀ wá yẹ ká ṣe àwa ṣe ṣùgbọ́n wọ́n fi àsìkò yìí tún ṣépè fún àwọn gómìnà ilẹ̀ Yorùbá ìwọ tó o bá fẹ́ ire fún wa nílẹ̀ Yorùbá ire ó bá ọ tìrantìran ìwọ tó bá jẹ́ pé aburú ló ń ṣe fún wa tíwọ náà dẹ̀ mọ̀ owó tó fi yẹ kó o tọ́jú ìlú kó o fi ran àwọn ọmọ lọ́wọ́ bí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bá lè máa yá àwọn èèyàn lówó láti kàwé tí wọ́n tó ń fáwọn stúdẹ̀ǹtì yẹn ní sálárì ẹ̀sọ́ olúgbà tí irú ẹ̀ ti wáyé rí. Mi ìmọ̀ bá wa ọmọ Yorùbá ò ṣe ní àròjinlẹ̀ kì í ṣe gbogbo wa o ìbà lọ́wọ́ àwọn bàbá wa àtàwọn ìyá wa àtàwọn àǹtí wa àtàwọn àbúrò wa tí wọ́n ní àròjinlẹ̀ o èmi máa ń sọ wípé tó bá ṣe pé lóòótọ́ léèyàn ń tún ilé ayé ìwá téèyàn bá kú tí n bá kú tí Ọlọ́run wá tó fi ní dá mi padà sínú ìran Yorùbá tó sì jẹ́ pé àwọn ìran tó wà tájọ mọ̀ yìí náà níbo ni yóò tún wà tọ́lọ́run wá fẹ́ dá mi padà sínú ìran Yorùbá kọ́ mọ́ dá mi wá sáyé mọ́ kọ́ dá mi sáàrin àwọn ẹranko ó pè mí o wàláhì ó pè mí mo fi Ọlọ́run gbogbo àwọn yẹn mọ iye ìgbà tí mo ti fi sọ̀rọ̀ yẹn ó pè mí ọ̀dà ibo la fẹ́ bàjá gan àwọn gọ́fúnà ò sojúṣe wọn mọ́ wọ́n dẹ̀ ń gba owó bówó yẹn ṣe tó times 3 yìí tẹ́ gbà láyé Buhari àwárí bí kankan tọ́ka sí. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn Èkó àwọn yẹn tiẹ̀ sì ń ṣe dáadáa díẹ̀ síbẹ̀síbẹ̀ náà àwọn náà rí owó gidi pàápàá jùlọ àwọn náà tún mú ìnira bá àwọn tó ń gbèrú ọ̀pọ̀lọpọ̀ ò lè dágba ilé ní Èkó mọ́ báyìí sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ Ogun State náà wá gbalé sí àárọ̀ kùtùkùtù aago 5 ni wọ́n ti jí tí wọ́n ti wọ mọ́tò Èkó ẹ wo ìnira yẹn a dẹ̀ ti ń pariwo náà fún gọ́fúnà Èkó kan wá nǹkan sí lórí ọ̀rọ̀ ayálégbé ìgbà kan là ń gbọ́ pé wọ́n fẹ́ try wọ́n ẹ̀sẹ̀ kíníkan wọ́n tó ti drop ẹ̀ bóyá ọwọ́ tó ti kọ ọwọ́ ni tá a sì gbọ́ nǹkan kan pa ẹ̀ mọ́ because irú Èkó yẹn tí ẹ bá ṣe gbèdéke àwọn area yìí wọn gbọ́dọ̀ san ju báyìí lọ lówó ilé gbígbé àwọn area ṣé bí Mọ́bọ́lájí Johnson ṣe nígbà ayé wọn àwọn èèyàn sì ń pariwo wọn dè ní Èkó Ọbalẹ́ndé Ìlàdó Mìrọ́kọ́ àti Kòrìṣé bó ṣe lé àmọ́ tàbí ilé ibùlọ́kù tí kálukú ń sanwó ẹ̀wò 7 náírà lówó wa ayé ẹ̀mọ́ tàpá síjọba ẹ̀ faramọ́ Mọ́bọ́lájí Níkẹjà Musin Ṣómólú pẹ̀lú Ajégúnlẹ̀ ọ̀rọ̀ yìí kàn yín mo délé orin ṣe bí n tí a fi lè gbàgbé orúkọ Mọ́bọ́lájí Johnson nìyẹn ọ̀pọ̀lọpọ̀ nú ẹ̀yin tẹ́ ń ṣe gọ́fúnà lónìí wọ́n gbàgbé yín tìrantìran torí òyìnbó ní if you don't want to be forgotten do something worth reading or write something worth reading láfíà tó bá kú tán nǹkan tó kọ sílẹ̀ yẹn ayé àmàkà lẹ́yìn ẹ̀ wá dẹ̀ máa dárúkọ ẹ̀ lẹ́yìn tó bá kú tán nǹkan tó ti ṣe é lẹ̀ tó jẹ́ pé àwọn ẹnìkan náà kọ́ ń pa yẹn wọ́n dẹ̀ máa tún sọ lẹ́yìn ẹ̀ wẹ́yìn ò fẹ́ ṣe dáadáa gbogbo ẹni tí ò bá fẹ́ ṣe dáadáa nínú yín dáadáa ò ní bá aburú ní ọmọ bá wọn aburú tó wíṣì àwa ọmọ ìlú yẹn ní ó máa jẹ́ tiẹ̀ ìwọ tó bá wíṣì wa dáadáa ní ó máa jẹ́ ti gbogbo mọ̀lẹ́bí ẹ̀ ẹ rí i pé mo ṣépè ti mọ̀lẹ́bí mo ṣàdúrà pé mọ̀lẹ́bí ìpè mímí ìfẹ́ ṣẹlẹ̀ àwọn mọ̀lẹ́bí wọn lẹ́yìn tí ò bá ṣe dáadáa torí kò kan ìyá kò kan ìyàwó kò kan ọmọ lóòótọ́ àwọn ló fi ń tọ́ ṣùgbọ́n bàbá mi ò sáà ní mo wálé láti fi tọ́ mi kí n wá reject ẹ̀
why tó bí mi, why tó jẹ́ ní bàbá mi. So ìdí tó fi jẹ́ pé kò yẹ ká tiẹ̀ mọ̀, kò yẹ ká máa gbé àwọn ọmọ wọn rí tàbí àwọn mọ̀lẹ́bí wọn tí ẹlòmíì nínú wọn bẹ́ẹ̀ ṣé wọ́n yẹn extended family wọn kò wọ́n rí sísì látọ̀dọ̀ ẹ̀. Sísì èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín, wọ́n rí. Ká tó sọ àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n mọ̀ rí. Ẹni àmọ̀rí ìbá kú, àmọ̀rí gan kọ́ kí ó pẹ́ kíkó tó mú lọ lọ́rọ̀ politician. Mo sọ fún yín pé mo rí mẹ́sẹ̀jì kan. Mẹ́sẹ̀jì yẹn dẹ̀ ó wú mi lórí díẹ̀. Ẹni yẹn ní today spiritual tonic ritual. Ritual is not demonic. Ritual is a language. Ritual is not demonic. Ritual is a language. When you hear the word ritual, what comes to your mind? Fear, blood, darkness. But tell me, what is prayer if not ritual? Prayer and singing ritual. What is fasting if not ritual? What is communion if not ritual? What is Salah in Quran if not ritual? What is sacrifice in the Bible if not ritual? Human beings are ritual beings. From the beginning of creation, ritual has been the bridge between the visible and invisible. In Yoruba spirituality, when we say Ebo, we are not speaking of evil. We are speaking of alignment. We are speaking of exchange. We are speaking of spiritual communication. When we call Olodumare, we are not summoning darkness. We are not acknowledging the source. We are acknowledging the source, the owner of heaven and the giver of breath. So we does not own culture. So why does our own culture get labeled? Why? Demonic. Physiologically, when we do not understand what we do not understand, we fear historical. What colonization could not control is condemned. Spiritually, what is powerful but unfamiliar is often demonized. Ritual is structure. Ritual is intention made physical. Ritual is faith and action. When a Christian kneel and light a candle, ritual. When a Muslim wash before prayer, ritual. When a Yoruba devote offer, kola nut, and speak incantation, ritual. The difference is not evil. The difference is perspective. Ritual is powerful because it engages the body, the mind, the spirit, and the ancestor at once. It is symbolic language, and the spiritual realm understands symbol. Ritual teaches discipline. Ritual teaches gratitude. Ritual teaches responsibility. Ritual remind us that we are not alone. When we perform ritual with clean heart and wisdom, it is not darkness. It is not alignment with it is alignment with destiny. Sorry. In Yoruba cosmology, we believe heaven is not far. The ancestors are not dead. They are elevated, and communication requires protocol.
Ritual is a protocol. You cannot dial a phone without pressing numbers. You cannot access the spiritual realm without spiritual order. The problem is not ritual. The problem is ignorance. The problem is misuse. Anything powerful can be abused, even prayer. So, before you call your culture evil, ask yourself, who taught you to fear it? Àwọn tí wọ́n colonize wa náà ni. Who benefit from your disconnection? Àwọn foreigner náà ni. Ritual is not barbaric. It is ancient science. It is physiology. It is spirituality in motion. Ẹbọ is not evil. Ẹbọ is offering. Ẹbọ is surrender. Ẹbọ is conversation. And when we say Olódùmarè, accept our ritual, we are saying, Creator, see our act, accept the intention, align us with destiny. This is not darkness. This is identity. I am Aditulaye, the voice of Olódùmarè and whisper of destiny. Bàbá mi, ò ní ṣe orí burúkú, ayé rẹ ò ní bàjẹ́, àní wáìtì pẹ̀lú ògo Ọlọ́run tọmọtọmọ. Ẹni tó kọ kíní yà àní wàtì, àní gbọ́ aburú sílé ayé ẹ̀. Ẹ dákun, ẹ wo ohun tí ẹni yìí tú fún wa yìí. Gbogbo nǹkan ni wọ́n ti sọ di ritual mọ́ wa lọ́wọ́. Bí ẹni pé tí àwọn bá fẹ́ ṣe ọbẹ̀, wọn ò ní ra ẹ̀fọ́, tí wọ́n ra ata, wọ́n ra tòmátì, wọ́n ra ṣọ̀mbọ̀, wọ́n ra àlùbọ́sà, wọ́n ra rodo, wọ́n á ra epo, wọ́n á ra iyọ̀. Ẹ dákun kí ni a tún fi ń ṣẹbọ? Àfi tó bá jẹ́ pé ìkan wà nínú yín tí kì í jẹ àwọn nǹkan yìí, ní ẹnu yín lè gba ọ̀rọ̀ láti sọ pé àwọn kan ń ṣẹbọ. Irú wa orí burúkú wo nìyẹn? Irú ọ̀rọ̀ orí burúkú wo ni? Irú ọ̀rọ̀ tí ò dùn gbọ́ wo nìyẹn? Ẹ̀yin ọmọ kóòtù òjìrè, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí i. Ẹ jẹ́ ká pawọ́pọ̀, ká dìfẹ́ǹdì orílẹ̀-èdè Yorùbá yìí. Ẹ jẹ́ ká pawọ́pọ̀. Ẹ tó wá jẹ́ kí gbogbo ọmọ ọ̀dọ́gbọ́n pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sí àkíyèsí. Gbogbo alámọ̀ pé lójú nǹkan lè ṣe báyìí. Ọ̀rẹ́ rẹ̀ ṣàǹbọ̀. Gbogbo yín lẹ́mọ̀ yẹn náà. Gbogbo yín lẹ́mọ̀ yẹn náà. Àwọn náà ò ní fẹ́ kí aburú ṣẹlẹ̀. Torí pé wọ́n mọ̀ pé àwọn ò tí ì ṣe 40% ní táwọn fẹ́ ṣe, wọn ì ṣe 40%. So tí wọ́n bá dẹ̀ ṣe tí ó pé, àwọn náà gbọ́dọ̀ lọ́dún mẹ́jọ. Bí mo ṣe ń sọ̀rọ̀ inú ọmọ bí àwọn ọmọ Yorùbá kan, ẹ lọ wádìí irú wọn dáadáa. Pẹ̀lú gbogbo ntáyé ti sọ lọ́tún lósì yìí. Àwọn kan wọ́n máa àtàtì ẹ̀ máa àwọn Yorùbá nation, irọ́ dẹ̀ ni. Tí wọ́n jẹ náà ń wá. Intention Yorùbá nation gangan láti gba òmìnira fún orílẹ̀-èdè Yorùbá ni. Kì í ṣe láti balẹ̀ Yorùbá jẹ́, kì í ṣe láti bú ẹnikẹ́ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èpò tó wọlé sáàrin àlùkámà. Èpò wọlé sáàrin àlùkámà gan. Àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bàbá Bọ́lá Ahmed Tinubu òun ló bá wa dá Dr. Sunday Olóyè Ìgbòho sílẹ̀. A dúpẹ́ lọ́wọ́ yín, gbogbo ìgbà la máa dúpẹ́ lọ́wọ́ yín lórí ìyẹn. Torí ìyẹn náà ti dúró fún yín àtọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ yìí. Bó bàbá, ẹ jọ̀ọ́ torí tọlọ́run, àwọn nǹkan tó bá sì ṣe é ṣe tẹ́ mọ̀ pé ó ṣe é correct, ẹ sì máa bá wa correct ẹ lọ́rùn báyìí. Ẹ wo àwọn ọ̀nà tẹ́ ń ṣe yẹn, bàbá, kò síjọba tó dọ́wọ́ lé irú ẹ̀ rẹ̀. Ó yẹ àwọn èèyàn lẹ́nu pé bó lẹ ṣe ń rówó ṣe gan. Bó lẹ ṣe ń rówó, ibi táwa náà ti máa fura pé òkè kí a máa ṣe ẹ̀tọ́ wa fún ìjọba, ó máa mú kí ìjọba fi ìlú dẹ̀ wá lọ́rùn nìyẹn. Ìyẹn ló fa owó times 3 sálárì tí wọ́n ń gbàgbà ayé Buhari tí
tí wọ́n wá ń gbàǹgbà ayé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Síbẹ̀síbẹ̀ náà àwọn kan mọ̀ ní mọ̀ sí nǹkan kan, àwọn ọ̀dẹ̀ ní kẹ́ mọ̀ sí nǹkan kan, ṣùgbọ́n gbogbo àwọn tó ti ṣèjọba náà sẹ́yìn, àwọn tó ti kú, àwọn tí ò tí ì kú, akúkú ń sọ̀rọ̀ wọn lójú wọn sìn, kò sí nǹkan tí wọ́n lè ṣe mọ́. Gbogbo dáadáa tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu náà bá ṣe, bó dẹ̀ jẹ́ pé àwọn opponent yóò máa sọ ohun tó wù wọ́n, àwọn òpònú kan dẹ̀ máa bẹ́ mọ́ wọn nítorí pé tẹ́ bá ti rí tá a bá ṣe fídíò báyìí nígbà míì tá a bá fẹ́ wo comment, the first 2-3 people tó wá pé dáadáa wọ́n sọ dáadáa làwọn èèyàn máa sọ lọ́lẹ̀. Ibi tó ń yà mí lẹ́nu jù ni pé ṣé àwọn èèyàn ò lè dá inú rò fúnra ara wọn ni? Gbogbo tó dáa nínú tẹ́ ẹ sọ yẹn làwọn ó kọ̀ndẹ́mù tó ráwọn ò lẹ́mìí kó dáa. Ètò àrí táwọn èèyàn máa tẹ̀lé wọn lọ. Tó bá sì pé dáadáa ló sọ, ẹ̀rí táwọn èèyàn máa tẹ̀lé wọn lọ. Bọ̀tá àwọn wèrè kan wà tán ti jájà tí wọ́n sọ pé kò dáa. Kò gbogbo torí pé dídá ìyẹn tá à ń wò yẹn kò lè help àwọn láti achieve anything. Ibi ìdí ìdàrú yẹn làwọn ti ń jẹ. Therefore gbogbo wa ká jọ torí tọ́lọ́run àwọn ọmọ kóòtù òjèrè, ẹ jẹ́ ká sowọ́pọ̀. Ẹ wo this time around ọba tá a bá ti mọ̀ pé kò gbìyànjú bí ìrẹ́pọ̀ ó ṣe jọba nílẹ̀ Yorùbá, ẹ jẹ́ fi wọ́n lẹ̀. Ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀, bóyá igi kan lè dágbó ṣe, ẹ jẹ́ fi wọ́n lẹ̀. Ibi tá a rí dé yìí náà àníìdí àti tanra wa mọ́. Ẹ wo iye ìlú tí ń bẹ ní ilẹ̀ kóòtù òjèrè tí ìmọ̀ wọn sì ń sọ̀kan lọ́wọ́lọ́wọ́ báyìí against àwọn mélòó tí ìmọ̀ wọn sọ̀kan. So ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì ó fà wá lọ́wọ́ sẹ́yìn. Ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì ó fà wá lọ́wọ́ sẹ́yìn. Mo tún rọ ẹ̀yin Tinubu ń bí lórí ọ̀rọ̀ Ọlọ́lọ́bádé, kóòtù ní ẹ gbà lọ. Ẹ má kulẹ̀ gbìyànjú pé ẹ fẹ́ pa àwọn ẹni yẹn. Nǹkan kan ò gbọ́dọ̀ ṣe gbogbo àwọn tó jọba yẹn. Kódà Fúlàní ò gbọ́dọ̀ ṣe mistake wọ ọ̀dọ̀ wọn. Tí Fúlàní bá ṣe mistake wọ ọ̀dọ̀ wọn, ìjọba náà ti mọ ẹni tí wọ́n ó gbé báyìí. Torí oríṣiríṣi náà la ti ń gbọ́ pé wọ́n ti ń pè wọ́n ti ń sọ oríṣiríṣi, wọ́n ti ń threatening wọn, wọ́n ti ń ṣe gbogbo ẹ̀. Gbogbo àwọn ọba tí wọ́n jẹ nílẹ̀ Yorùbá, wọ́n jẹ bó ṣe yẹ kí wọ́n jẹ ọba ni. Gbogbo wọn náà ni wọ́n dẹ̀ wá ní wọ́n ṣègbélé. So bàbá ní gọ́fúnà ló fi wọ́n jẹ, gbogbo àwọn yòókù ṣé kì í ṣe gọ́fúnà ló fi wọ́n. Ta ló jọba tí ò lọ́wọ́ gọ́fúnà náà tí kì í ṣe pé gọ́fúnà ló approve ẹ̀. Ẹ dárúkọ ẹ̀ nílẹ̀ Yorùbá. Nọ́ọ̀tì ilẹ̀ Yorùbá ẹ dárúkọ ẹ̀ lórílẹ̀‐èdè yìí tó jẹ́ pé ìjọba ọmọ ń pa ẹ̀ ọkàn débẹ̀. So ẹ má wulẹ̀ fi ẹ̀tàn wá jẹ gómìnà Ọ̀yọ́ ló ń ṣe kinní kan, gómìnà bó tilẹ̀ jẹ́ pé ó ní tí gómìnà Ọ̀yọ́ náà ṣe tá a sọ tàbí tá a ti ń sọ sẹ́yìn tá a sì tún máa ń sọ. Ṣùgbọ́n ibi tó bá ti ṣe dáadáa tàbí tá a ti mọ̀ pé eléyìí kò sáburú ńbẹ̀, á sọ pé kò sáburú. Ìyẹn ni justification fún ibi tó bá ti ṣe àìdá tá a bá sọ pé kò dáa làwọn èèyàn ò fi gbà pé àwọn eléyìí ti sọ dáadáa ń pa rẹ̀ nínú àgbà tó ṣe dáadáa wọ́n sọ dáadáa náà bóun ni ó ṣe wá sáburú tí wọ́n dàkẹ́ tí wọ́n mọ̀ wòran. Ẹ wo ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí ó gùn jù báyìí lọ yẹn torí mo fẹ́ kí fídíò yìí máa gùn mọ́. Gbogbo yín lẹ mọ̀ pé mo ti ń ṣe ìdájọ́ ìgbẹ́jọ́ ńsìn. Mo dẹ̀ expect káwọn èèyàn bá mi wò ó gan-an. Inú ilé kan lára ń kó sí lórí Sokoti YouTube náà lórí Sokoti TV. Tẹ bá ti click ìtẹ́ bá fẹ́ wò ń bẹ̀. Tó bá tún ti tán the next one tó tẹ̀lé ni ó tó gbé wá. A ti upload 3 báyìí. Conflict resolution 3 gbogbo kò sí òṣèré kan tí ò bá mi kópa nù ẹ̀ tàbí tí wọ́n láwọn ò ní kópa nù ẹ̀ kò sí. Tẹ bá wo kálíbà àwọn èèyàn tó ń bá mi ṣe ìpolówó ẹ̀ lásán, ẹ̀yin náà ó ti mọ̀ wípé yes ilé yìí nǹkan tó rinlẹ̀ ni. So mo bẹ̀ ẹ̀yin èèyàn a tún release omi ní Saturday ẹ̀sìn ọ̀dà Friday ọ̀túnla Saturday ilé ìta tún máa release ní Saturday yẹn a tún fi Sunday sílẹ̀ fún a fi Monday sílẹ̀ fún tàbá máa ṣe irú ilé ìdìbò tí mo bá ń rí tí mo fẹ́ sọ màá máa kójọ bá díjọ Tuesday or Wednesday màá máa ṣe irú ilé láàrin ọ̀sẹ̀ nífẹ̀ẹ́ máa ṣe irú ilé ju bíi 2 lọ nígbà tí ọ̀rọ̀ fíìmù ti dé yẹn tí ó kún tí ó jẹ́ bíi 3
So too much of everything now is bad. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di pẹ̀lú ògo Ọlọ́run. So ẹ̀yin yẹn mi, ẹ bá mi wo ìgbẹ́jọ́, ẹ bá mi wo ìgbẹ́jọ́. Ìwọ tó bá ti ń bá mi wò ó ti ń ṣe mí lóore nìyẹn. Gbogbo yín náà kọ́ lè ní àǹfààní àti sẹ́ndì owó cash wa. Ẹlòmíì ó ṣe in kind. So ẹ dákun torí Ọlọ́run ojú òní tì yín. Níwọ̀n bàbá tẹ́yìn náà bá mọ̀ pé nǹkan Yorùbá ni mo gbé lọ́wọ́. Kì í ṣe pé mo ń lọ gbowó lọ́wọ́ ẹnìkan pé ẹ lọ sọ eléyìí. Èmi ò ṣerú ẹ̀ o. Tí n bá dẹ̀ ṣerú ẹ̀, láti pé mo ń lọ gbowó lọ́wọ́ ẹnìkan lọ sọ báyìí nítorí mi tàbí lọ́bẹ̀ àwọn olóṣèlú. Àwọn alálẹ̀ wo tó bá tọ́ sí mi kí wọ́n ṣe. Tó bá tọ́ sí mi lórí tí mò ń ṣe àti lórí èrò táwọn ẹlòmíín ń gbà àtàbí tí wọ́n ń rò wọ́n fún ọ lówó ni. Àwọn kan sọ pé Ọlọ́run lọmọ yìí tí soko tí ó ti gbà lọ́wọ́ Ọọ̀ni. Àwọn ọba mélòó mo fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀dá. Mi ò sọ pé kò sọ́ba tó lè fún mi lówó. Mi ò sọ pé ọba kan wà tó kéré sí ẹni tó lè fún mi lówó. Tí n bá dẹ̀ lọ interview ọba tó bá fún mi lówó, àwọn ọba kan wà tí mo lọ interview tán fún mi lówó, mo gbà lọ́wọ́ wọn. Bọ̀ kì í sowó ẹ má sọ báyìí tàbí ẹ sọ báyìí. Then àwọn nǹkan tí mo máa ń béèrè lọ́wọ́ àwọn ọba tàbí àwọn òpìtàn yẹn, ẹ̀yin èèyàn kí ló tẹ́ máa ń fi inú rẹ̀ bí èmi? Ṣé bí wọ́n ti sọ síta nìyẹn? Tẹ́ ẹ bá wá rí something contrary nínú ẹ̀, mo ń fi nọ́mbà mi síbi ẹ pè mí ẹni kí n wá interview ẹ̀yin náà. Kì í ṣe pé personality ẹni ẹ lè máa wá attack. Ẹ̀yin ó sọ bí ti yín ṣe rí ni. Mo mọ̀ pé ìjọ kan ó jọ kan náà tí gbogbo ìmọ̀ gbogbo á padà ṣọ̀kan. Torí àlákọọ́lẹ̀ gidi tẹ́lẹ̀ right from time. So nígbà bá wa ti wá ń gbà kanra wọn náà tá a rí pé ok inú 7 eléyìí 6 ló jọra wọn á ti mọ̀ pé 6 yẹn ó farahàn bí òtítọ́ nìyẹn. So Ọlọ́run Lédùmarè kò ní bá yọ wá jẹ́, ojú ò ní tì wá. Mo kí gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjèrè pé ojú ò fẹ́ra kù.